Ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam ó jẹ́ á mọ̀ yí pé tóbìnrin bá ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ pàápàá jùlọ níbi ohun tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ tí àṣẹ tọ́kọ pa yìí náà tí ó tako àṣẹ Ọlọ́run ọba náà ṣáájú tẹ́lẹ̀. Ànábì jẹ́ á mọ̀ yí pé ẹnu ọ̀nà kan nínú ẹnu ọ̀nà tí èèyàn máa gbà wọ àlùjánnà òun náà ní kí èèyàn máa tẹ̀ láṣẹ ọkọ fóbìnrin. Gẹ́gẹ́ Ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam, Ànábì ní idha sallatil mar'atu khamsaha, Ànábì ní ẹ̀rí nígbàtí obìnrin tí bá ń kírun wákàtí márààrún rẹ̀ tí ń kí pépérépé kìí jẹun pọ̀ mọ́ra wọn, kò torí pé wọ́n sọ pé ilé ló dáa kóbìnrin ti kírun jùlọ kó máa torí rẹ̀ kó máa wá jẹun pọ̀, kó wá torí rẹ̀ kó máa fìrun ráre, kó máa kírun sásìkò rẹ̀ àbí kó tiẹ̀ má kí rárá. Ànábì nígbà tóbìnrin bá ti ń kí wákàtí márààrún rẹ̀ pépérépé wa samati shahraha, oṣù Ramadan dé ó tún gbáwẹ̀ oṣù Ramadan náà ọ̀fà wẹ́lẹ̀, kódà èyí tí menstruation ti máa jẹ́ kí wọ́n fílẹ̀ bí 5 bí 7 ẹlòmíì tó ó lè jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú sábàbí ìyẹn ẹ̀jẹ̀ oṣooṣù tí máa wá, ẹlòmíì ojú mẹ́ta náà lọ, ẹlòmíì ọjọ́ kan náà ní ó fi ṣe tiẹ̀. Èyí wọ́n bá jẹ́ mbẹ̀ tí yẹn bá jẹ láwẹ̀, obìnrin tó bá jẹ́ mùsùlùmá tó jẹ́ olùgbàfà fọ́lọ́run olùjọ́jùsẹ́lẹ̀ fọ́lọ́run ọba, táwọn ẹ̀ bá ti lọ inú tí ọkọ̀ mójútó ní báwo ni ó ṣe dá ọ̀nà yẹn Ọlọ́run ọba yẹn padà. Ànábì ní wa samati shahraha, arábìnrin yìí ń gbààwẹ̀ oṣù rẹ̀ àwẹ̀ Ramadan rẹ̀ ń gbà pépérépé. Wa hafizati farjaha, arábìnrin náà ó sì wá ṣọ́ abẹ́ rẹ̀ kó níbi ìṣekúṣe, èyí tú sọ rẹ̀ àfifọ́kọ rẹ̀ nìkan, èyí bọ́ pátá rẹ̀ àfifọ́kọ rẹ̀ nìkan ní ọ̀bọ̀ pátá fún, èyí sí wọ ara rẹ̀ lẹ̀ àfifọ́kọ rẹ̀ nìkan. Wa hafizati farjaha, ó ṣọ́ abẹ́ rẹ̀. Ànábì ní wa ata'ati zawjaha, obìnrin yìí ó tún wá ṣọ́ àṣẹ ọkọ rẹ̀, ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀, ọkọ bá pàṣẹ àṣẹ ọkọ ni ó mú, òun ni ó tẹ̀lé, òun ni ó ṣe pé tó ọkọ mi ló ní ń ṣe, ọkọ mi ló pa mí láṣẹ rẹ̀, ló tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Ẹ̀rí àwọn nǹkan mẹ́rin tó yẹ pé kò pé 5 tàbá kà lórí ọwọ́ wa, ìka 5 tí ń bẹ lọ́wọ́ wa yìí, 4 péré náà láàkà mẹ́. Nǹkan mẹ́rin yìí Ànábì tóbìnrin bá mójútó, Ànábì tó bá dé alkiyama wọ́n sọ fún obìnrin yẹn, màláíkà máa wí fún báyìí pé udkhulil jannata min ayyi abwabil jannati shi'ti, ó yá wọ àlùjánnà ẹnu ọ̀nà àlùjánnà mẹ́jẹ̀ẹ̀jọ tí ń bẹ ńlẹ̀ ni tá a sín kalẹ̀ ni, èyí bá wù ọ́ ńbẹ̀ ni ó gbà wọlé, èyí tó bá wù ọ́ níbẹ̀ ńbẹ̀ ni ó gbà wọlé. Wọ́n sọ bẹ́ẹ̀ fóbìnrin. Ẹ̀rí ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin lẹ́yìn ni wọ́n ń kírun pé, ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin lẹ́yìn ni wọ́n ń gba Ramadan, wọ́n gba pépérépé, kódà èèyàn bá tún jẹ wọ́n san padà nígbà Ramadan bá lọ. Ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin lẹ́yìn ni wọ́n ṣọ́ abẹ́ wọn, wọ́n yìí bọ́ pátá wọn fẹ́ lómi àfọkọ wọn nìkan, wọ́n yìí túra alẹ́ àfọkọ wọn nìkan. Gbọ́n bí ẹlòmíì ti jìtá, níbi ẹlòmíì ti fọwọ́ bólẹ̀, níbi àṣẹ tí ń wáyé fẹ́ lòmíì, òun náà ní ká tẹ̀ láṣẹ ọkọ. Ká tẹ̀ láṣẹ ọkọ òun níbi tọ́pọ̀lọpọ̀ obìnrin wọ́n ti ń jìtá láwùjọ wa. Ẹ̀rí ń bẹ lọ́wọ́ ọkùnrin òun lọ́wọ́ pé ọkùnrin lọ́fà obìnrin fi dẹ́ndọ́ pé ń sì pàṣẹ àṣẹ rẹ̀. Omi ọ̀dẹ̀ sí lọ́wọ́ ọkọ lọ́wọ́ pé àwọn ọ̀rẹ́ ìyàwó àṣẹ ìmọ̀ràn tí wọ́n fún, ẹ̀kọ́ tí wọ́n kọ́ bí ó lò òun ní lò pẹ̀lú ọkọ rẹ̀, ó fi wá dẹ́ndọ́ pé kò tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ mọ́. Ọ̀yá ń gbé ọkọ tó fẹ́yàwó mi le, àbọ́kọ tí ẹ múra pẹ́tò òun fẹ́ fẹ́yàwó mi, obìnrin mi yó bá pa ìwàdà, yó bá pa ìṣesídà pẹ̀lú ọkọ rẹ̀. Ọkọ bá pa á láṣẹ kò ní tẹ̀ láṣẹ ọkọ rẹ̀, ọkọ bá mú mọ̀nà wá kò ní tẹ̀lé mọ̀nà ọkọ rẹ̀. Yó wá dàbí kakọ báyà bí wọ́n change ẹ̀ lọ́wọ́ ọkọ yẹn, yó máa wà tí ò dá, yó máa ṣiṣẹ́ sí ò dá, ẹnu wọn kò ní ká mọ́ nulẹ̀ látara ìmọ̀ràn táwọn ọ̀rẹ́ ti ń bẹ́ǹtà fún, yó máa wò kó máa ṣe pẹ̀lú ọkọ yẹn, wọ́n á pẹ́ máa ṣe wàhálà pẹ̀lú ẹ̀, kó máa ṣe dààmú pẹ̀lú ẹ̀. So
a rí mọ̀ wípé tó bá jẹ́ ọkùnrin tí ó fẹ́ wàhálà yọ padà wípé àti wàhálà ń bẹ́ mi gan yọ bá káùtì ní yọ gbọ́dọ̀ òun ò ṣe mọ́ wá pé n tó ń fẹ́ ṣe lọ́dá wàhálà lẹ̀ òun ò ṣe mọ́ ń gbà ẹlòmí ọjọ́wọ́ lẹ̀ bẹ́ẹ̀ nígbà bá wá jọwọ́ lẹ̀ ní ìgbà yẹn lóbìnrin yẹn ṣẹ̀ wá lọ mú ti ẹ̀gbọ́ tó gbogbo wà tí ó máa wá wù fún kó fi jẹ́ pé tó yóò kórì rẹ̀ bá bẹ́ẹ̀ kódà yóò fẹ́ jáde nílé ọkọ rẹ̀ ní ọmọ arán lẹ́ nílé nígbà tó bá fi jáde nílé tí alágbájá bá dé ẹ bá ń gbowó lẹ̀ lọ́wọ́ rẹ̀ o yóò padà sọ ọkọ dìgbẹ̀wò dání lé ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe láwùjọ lẹ́yìn àwọn tó jẹ́ mùsùlùmí ń bẹ́ẹ̀ àwọn tí ṣe mùsùlùmí náà ń bẹ́ẹ̀ tí wọ́n ń ṣerú rẹ̀ ẹgbẹ́ ẹlòmí yóò wọlé aláàfáà yóò wọlé aláwo tó ọkọ rẹ̀ lọ nítorí ọkọ rẹ̀ yóò gba ṣòkòtò nídìí rẹ̀ yóò gbé skẹ́ẹ̀tì lé lọ́wọ́ pé ó máa wọ̀ yóò pààrọ̀ rẹ̀ máwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ wọ́n máa pẹ́ àbọ̀dá lábájẹ́ ìṣe báyìí tẹ́lẹ̀ ó sì á ń ṣe sùn báyìí tí wọ́n fà ìyàwó ti fún ní nǹkan jẹ ní bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣírkù billah ìmọ̀rogún pẹ̀lú ọlọ́run ọba àlékẹ́ ọlá ní àwàtà jẹ́ mùsùlùmí ò gbọdọ̀ máa dẹ́rọ ẹ̀wò lásà yàn kàn dínú yọ níwájú ọlọ́run ọba ní ẹ máa lọ sadán a máa ṣe tasrif a máa yíyàn lọ́kàn padà ẹni ó fẹ́ fẹ́ tó lóhun ọgbà abẹ́ni ó ti fẹ́ tọwá òkú bọ́yá bí kí nǹkan kan lè máa ṣẹlẹ̀ tọwá fẹ́ lọ yí lọ́kàn padà kó lè máa ṣe wọn bá fẹ́ ọba dá lọ tún kó lè lọ bá dá lọ sí kó lè lọ wá lọ sí tasrif lọ sí dán torí rẹ̀ ṣíríkù ni ó anábí ọlọ́run bá sallallahu alaihi wasallam pé inna ar-ruqa wat-tiwala wat-tamahim ṣíríkù anábí ni ẹ̀rí ọfọ̀ pípa anábí ní tamahim àsokọ́lé àsokọ́ra ìdáhùn máa sọ pé àwọn fi ń ṣe sóra ni wat-tiwala bákanáà ogun fẹ́ tó bá yá ọkùnrin ló ṣe sóbìnrin ní àbúbìnrin ló ṣe sọ́kùnrin Ànábì ní ṣíríkù ní ẹbọ ṣíṣe ní ẹbọ ní níwájú Ọlọ́run ọba àlekè ọlá orí dá ẹsẹ̀ tẹ̀sírífọ̀ àdúrà nìkan la máa ṣe ọba tó lẹ̀mí ó lè yí ẹ̀mí padà sí dáadáa ṣe ń tó burú bí kásàdúà ká bẹ Ọlọ́run ọba káka Al-Qur'ani ká fi bẹ Ọlọ́run ká tẹ́wọ́ síwájú Ọlọ́run ká sọ gbólóhùn tó dáa àwọn orúkọ Ọlọ́run ká fi bẹ́ẹ̀ ṣùgbọ́n pé yẹn máa lọ sàn kankan tí ó máa jọ bí idán láti fi yíyàn lẹ́mìí padà ṣẹ̀dẹ̀ ọ̀lọ́wọ́ sí o ẹni a bá ṣe ẹsẹ̀ rẹ̀ ń dóde níwájú ọba tó ní o ọ̀rọ̀ kó ṣàánú wa.